ẹ wò mí, ẹ̀yin tí ẹ máa ń lọ ṣọ́ọ̀ṣì, ẹ máa ń kàgbákò ṣọ́ọ̀ṣì, tó o ti sọ pé kí ni kò sẹ́yìn Ọlọ́run mọ́, ṣọ́ọ̀ṣì ló ti sórí burúkú, ṣọ́ọ̀ṣì ni wàhálà ti dé bọ̀, torí pé ò gbọ́dọ̀ Jésù wọlé ni o. Láti ìgbà tí èmi ti gba Jésù Kristi, tí mo ti gba ọ̀dọ̀ Kristi wọlé, èmi ò sí ṣọ́ọ̀ṣì lọ rí o. Àmì mọ́ kò ní forúkọ rẹ̀, lọ́run ayérayé hàn ọ̀rọ̀ rẹ̀ sí wa, jẹ́ kára àánú gbà. Oyè jẹ́ kó yé wa o, jẹ́ ká ṣe rere. Kristi Jésù jẹ́ ká mọ̀ ọ́, fara rẹ̀ hàn wá. Nípasẹ̀ mímọ́ rẹ̀ jẹ́ kó yé òye wa, kan mọ́lẹ̀ sọ́kàn ẹnì kọ̀ọ̀kan wa, ká ṣe rere. Jésù Kristi Olúwa wa, àmín. Mo fẹ́ bá wa sọ lórí ìyanu ìgbàlà Jésù Kristi. Ìyanu ìgbàlà Jésù Kristi, yẹn ni pé ìyanu tó wà nínú ìgbàlà Kristi. Ṣé rí ìgbàlà Jésù? Ìgbàlà kíkún ni, ìgbàlà pípé ni. Bẹ́ẹ̀ ni, ìwé Hósíà orí 13 ẹsẹ̀ 10. Hósíà orí 13 ẹsẹ̀ 10. Níbo ni ọba rẹ gbé wà nísinsìnyí ní gbogbo ìlú rẹ tí ó lè gbà ọ́? Ẹ wò mí, kò sí ẹni tó lè gbà yín, ẹ̀sìn kankan ò lè gbà yín. Kọ́ kákí ayé wàá máa ṣe ránranran kiri ni. Iṣẹ́ rere rẹ ò lè gbà ọ́. Aṣíwájú ẹ̀sìn kankan ò lè gbà ọ́. Bẹ́ẹ̀ ni ò lè gbára rẹ̀. Níbo ni ọba rẹ gbé wà nísinsìnyí ní gbogbo ìlú rẹ tó lè gbà ọ́? Àtàwọn onídàájọ́ rẹ, àtàwọn tí wọ́n wí pé fún mi ní ọba, àtàwọn ọba aládé, ta ló lè gbà wá? Jésù Kristi nìkan lólùgbàlà. Ìwé mímọ́ pé kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, torí pé kò sí orúkọ kankan tá a fi fúnni nínú ènìyàn tá a lè fi gbà wá. Ìyanu tó wà ń bẹ nínú ìgbàlà Kristi rèé. Ẹ tẹ̀lé mi ká lọ kí n fi hàn nínú ìwé mímọ́, nínú ìwé ìhìnrere Jòhánù ní orí 11 ẹsẹ̀ 25 sí ẹsẹ̀ 26. Ìhìnrere Jòhánù orí 11 ẹsẹ̀ 25 àti ẹsẹ̀ 26. Jésù wí fún un pé èmi làjíǹde àti ìyè. Jésù Kristi ló ń sọ̀rọ̀ yìí o. Èmi ni àjíǹde àti ìyè. Ẹni tó bá gbà mí gbọ́, bó tilẹ̀ kú yóò yè. Ẹni tó bá gbà mí gbọ́, bó tilẹ̀ kú yóò yè. Ẹ farabalẹ̀. Sẹ́rí àjíǹde kan lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àjíǹde yẹn, àjíǹde ẹ̀mí ni, kì í ṣe tá a lè fojú rí. Kí nìdí tá a fi nílò àjíǹde yẹn? Gbogbo wa ni wọ́n bí nínú òkú ní ẹ̀ṣẹ̀. Gbogbo wa láti dòkú, òkú lẹ́lẹ́ṣẹ̀. Ẹ̀sìn ò lè sọ ẹ́ dà láàyè. Kọ́ pa òfin mọ́ kò lè sọ ẹ́ dà láàyè. Kọ́ máa ṣe rere kò lè sọ ẹ́ dà láàyè. Iṣẹ́ rere kankan ò lè sọ ẹ́ dà láàyè. Gbogbo wa láti kú. Jésù wípé ó ní àkókò náà rèé tí àwọn òkú yóò gbọ́ ohùn ọmọ Ọlọ́run, wọn ó sì yè. Bó la ṣe ń gbóhùn ọmọ Ọlọ́run nínú ọ̀rọ̀ ìhìnrere tá à ń sọ yìí náà ni. Òkú làwa yìí náà tá à ń wàásù tẹ́lẹ̀, òkú ni wá tẹ́lẹ̀. Ìgbà tá a gbọ́ ọ̀rọ̀ ìhìnrere ìgbàlà la sọ wá di alààyè. Àjíǹde kúrò nínú sàá ibojì ẹ̀ṣẹ̀. Àjíǹde kúrò nínú ìdíbàjẹ́ ayé, ìdíbàjẹ́ ẹran ara, ìdíbàjẹ́ òkùnkùn. Àdàláàyè. Ọba ògo wípé èmi ni àjíǹde àti ìyè. Ẹni tó bá gbà mí gbọ́, bó tilẹ̀ kú yóò yè. Ẹ tún wá gbọ́, ó ní ẹnikẹ́ni tó wà ń bẹ láàyè tó gbà mí gbọ́ kì yóò kú láéláé. Ìwọ àgbà yìí gbọ́ ìyanu ìgbàlà Jésù. Sẹ́rí ẹjọ́ ọmọbìnrin ni ẹ gba Jésù Kristi.
ẹ̀rí tá à ń jẹ́ nípa Kristi yìí òtítọ́ ni àṣekè òtítọ́ ìwé mímọ́ ni. Ìwé mímọ́ kan ṣoṣo tó tọ̀dọ̀ Ọlọ́run wá òun náà ni Bíbélì. Òun náà ló ń sọ nípa Kristi fún wa. Tó o bá wá gbà wá wá nígbàlà, wá kúrò nínú ìdíbàjẹ́ ẹ̀ṣẹ̀, wá kúrò nínú sàárè òkùnkùn tá a lè fojú rí, tí ẹ̀mí ẹ̀ wà jíǹde. Ọba ògo ní pé tó o bá ti wá jíǹde, àwa tá a ti gbàgbọ́, ó ní pé àwa la ti wà láàyè báyìí. Ó láàní kú mọ́ láéláé. Ilé ìní ó ní irọ́ ló pa àwọn pásọ̀ tó ti wá kú kọ́, àwọn tó ti ń kú ń kọ́, sọmọ Ọlọ́run mọ́ kú ni. Sórí ó yàtọ̀ síra wọn. Àwa máa ń papòdà ní, ikú ò kì í pa ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, ikú ò kì í pa ọmọ Ọlọ́run. Òótọ́ mo sọ fún yín. Nítorí wípé ìrere ti mú ká gbé àìkú wọ̀. Nígbà tí àwa bá parí sáà àtìpó wa, tá a bá parí ẹ̀ nínú ayé yìí, ikú kọ́ làwa ò rí, nítorí ikú gan fúnra ẹ̀ ẹbọra òkùnkùn ní ikú. Ọ̀tá Ọlọ́run ní Kọ́ríńtì kínní orí 15:26, ó ní ikú ni ọ̀tá ìkẹyìn tá a ó parun. Ọ̀tá Ọlọ́run ní ikú, ọ̀tá ènìyàn ní ikú. Jésù ti wá nípasẹ̀ ìyìn rere. Ó ti pa agbára ikú, ó pa èṣù tó lágbára ikú, ó ti parun. Àwa ti gbá ikú wọ̀. Tí n bá parí ìrìn àjò mi láyé, ikú ò lè yálé mi, kò lè yá, kò lè wá. Ikú ìpọmọlọ jí Jésù sọ ni ìyanu ìgbàlà. Áńgẹ́lì mímọ́ ni bàbá yóò rán wá pé ẹ lọ gbé Joseph Ọládàpọ̀ Pọ́nlá wá. Ó ti parí àtìpó rẹ̀ nú ayé, kó máa bọ̀ wá nú kó máa bọ̀ lé, kó wá sinmi. Oko láwa, oko láyé. Bẹ́ẹ̀ ni, abádẹ́wà lóko iṣẹ́ la máa ń ṣe. Iṣẹ́ tí wọ́n sì fún wa ṣe náà ni iṣẹ́ ìránṣẹ́ àtayé ṣe. Bẹ́ẹ̀ ni, pé ẹnikẹ́ni tó ń bẹ láàyè tó sì gbà mí gbọ́ kì yóò kú láéláé. Ìyanu ìgbàlà Kristi. Ìyanu ìgbàlà Kristi. Jẹ́ n tún mú ẹ lọ sínú ìwé ìrìn Jòhánù yẹn náà ní orí 10. Ní orí 10 ní ẹsẹ̀ 9. Gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jésù wípé èmi ni ilẹ̀kùn. Bí ẹnìkan bá ọ̀dọ̀ mi wọlé, òun la ó gbàlà. Ṣé gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run? Ìyanu ìgbàlà rẹ̀. Ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́rọ̀ yìí, ó ṣeé ṣe kọ́ ọmọ lọ ṣọ́ọ̀ṣì o, kọ́ ọmọ lórí òkè o, kọ́ ọmọ porúkọ Jésù lẹ́nu ẹ, kọ́ ọmọ tí ìgbà ọ̀dọ̀ Jésù wọlé o, kọ́ ọmọ sínú ilé o. Bẹ́ẹ̀ ni o, Jésù ní èmi ni ilẹ̀kùn. Bí ẹnìkan bá ọ̀dọ̀ mi wọlé, òun la ó gbàlà. Wá gbọ́ ìgbàlà yẹn, Olúwa rẹ̀ yóò wọlé, yóò sì máa jáde, yóò sì rí koríko. Ìyanu ìgbàlà Jésù. Ẹ wò mí, ẹ̀yin tí ẹ máa ń lọ ṣọ́ọ̀ṣì, tẹ́ ẹ máa ń kàgbákò ṣọ́ọ̀ṣì, tó o ti sọ pé kí ni kò sẹ́yìn Ọlọ́run mọ́, ṣọ́ọ̀ṣì ló ti sórí burúkú, ṣọ́ọ̀ṣì ni wàhálà ti dé bọ̀, nítorí pé ò gbọ́dọ̀ Jésù wọlé ni o. Láti ìgbà tí èmi ti gba Jésù Kristi, tí mo ti bá ọ̀dọ̀ Kristi wọlé, èmi ò sí ṣọ́ọ̀ṣì lọ rí o. Ó lè sí ilé yá. Olúwa yóò di olùṣọ́ àgùntàn rẹ̀. Olúwa ni ó máa pa ọ́ mọ́. Olúwa ni ó máa darí rẹ̀. Olúwa ni ó máa tọ́ ìṣiṣẹ́ rẹ̀. Olúwa ni ó máa bọ́ ọ ọgbọ́n ni ó ní wàá máa wọlé, wàá máa jáde, wọlé jáde níbo. Ìyẹn ni pé wàá lè wọnú àgbàlá Olódùmarè. Ó ní torí pé ò tí gbọ́dọ̀ kí sì wọlé ló fi ń kiri orí òkè káàkiri. Òótọ́ mo sọ fún ẹ. Ọlọ́run ò sí lórí òkè. Inú àwọn àyànfẹ́ tí wọ́n ti wá sọ́dọ̀ Kristi ni bàbá ń gbé. Bẹ́ẹ̀ ni, ó ní wàá máa wọlé, wàá máa jáde, wàá máa wọ àgbàlá Olódùmarè.
Ọlọ́run máa sọ tinú rẹ̀ fún ọ, yóò máa fi àṣírí ìjìnlẹ̀ hàn ẹ́. Olórí ẹ̀ wá ni pé wàá wá rí koríko, yẹn ni pé wàá bọ́ sí pápá oko tútù. Ìyẹn ni ìrírí Dáfídì. Ó ní Olúwa lé olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣaláìní. Ó mú mi dùbúlẹ̀, kì í ṣe ní pápá oko tó gbẹ ní pápá oko tútù. Òun náà ni ó fún ọ ní olùṣọ́ àgùntàn nínú ènìyàn tí ó máa fi òye àti ọgbọ́n bọ́ ẹ. Ìyanu tó ń bẹ ní ìgbàlà Kristi tó gbọ́ ọ̀rọ̀ lọ nínú ìwé Lúùkù orí 7. Bó la ṣe rí gbàlà yìí? Lúùkù orí 7 ẹsẹ̀ 50 gbọ́rọ̀ lọ. Ó sì dáhùn wí fóbìnrin náà pé ìgbàgbọ́ rẹ̀ gbà ọ́ là, máa lọ lálàáfíà. Iṣẹ́ rere kọ́ ló ń gbà wá là. Ó nílò kó sọ̀dà mẹ́wàá kó tó rí gbàlà. Irọ́. Ó nílò kó fún irúgbìn ìgbàgbọ́ kó tó. Ìgbàgbọ́ rẹ̀ gbà ọ́ là. Orí ọ̀fẹ́ la fi gbà wá là nípa ìgbàgbọ́, kì í ṣe nípa iṣẹ́. Ẹ̀bùn Ọlọ́run ni. Lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa ní gbàlà. Kristi yìí ọ̀fẹ́ ló ń gbanilà, ọ̀fẹ́ ló ń sọ ní di mímọ́, ọ̀fẹ́ ló ń wo ní sàn, ọ̀fẹ́ ló ń sọ ní di pípé. Bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ rẹ̀ gbà ọ́ là. Ìwé ìrere Mátíù orí 1, áńgẹ́lì tá a rán sí Màríà yẹn ó jíṣẹ́ fún inú àkọsílẹ̀ Mátíù wípé ìwọ ó bí ọmọkùnrin kan, Jésù ni wọ́n pe orúkọ rẹ̀, nítorí ó ní ó gba àwọn èèyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Jésù Kristi ni olùgbàlà, agbanilágbàtàn olùgbàlà ni. Bẹ́ẹ̀ ni tọ́ ọ bá ti ní Kristi, ó nílò kó fẹ̀sìn rọ lẹ́gbẹ̀ẹ́. Tọ́ ọ bá ti ní Kristi, ó nílò kó fi iṣẹ́ rere tiẹ̀ rọ lẹ́gbẹ̀ẹ́. Irọ́. Agbanilágbàtàn ni, a gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ó ń gbà wá lọ́wọ́ ayé, ó ń gbà wá lọ́wọ́ ẹran ara, ó ń gbà wá lọ́wọ́ èṣù, ó ń gbà wá lọ́wọ́ àwọn ọmọ ogun òkùnkùn. Jésù yìí agbanilágbàtàn olùgbàlà ni. Agbanilọ́wọ́ ayé, agbanilọ́wọ́ àrùn, agbanilọ́wọ́ àìsàn, agbanilọ́wọ́ ègún, agbanilọ́wọ́ ìparun. Pé ó ní ó gba àwọn èèyàn rẹ̀ là kò nú ẹ̀ṣẹ̀. Jẹ́ n wá parí ẹ̀ sí fún ẹ. Jésù fún ara rẹ̀ ó wá fi ìwé ìpè kan síta, ibẹ̀ la fẹ́ parí ẹ̀ sí. Ìhìnrere Jòhánù ní orí 14 ní ẹsẹ̀ 6 gbọ́n tí ọba ògo wí. Jésù wí fún ọ pé èmi lé ọ̀nà, mi ò kì í ṣe ọ̀kan lára ọ̀nà o. Ìkejì, èmi ni òtítọ́, mi ì ṣe ọ̀kan lára òtítọ́ o. Ìkẹta, èmi ni ìyè. Jésù ni ọ̀nà, Jésù ni òtítọ́, Jésù ni ìyè. Ó wá parí ẹ̀ sí pé kò sí ẹnikẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò sí nípasẹ̀ mi. Ẹnikẹ́ni tí wọ́n bí lẹ́yìn ìgbà tí Jésù kú tán tó jíǹde tó gòkè lọ́run, tó bá ti kọ̀ tí ó gba ọ̀dọ̀ Jésù wá, olúwa rẹ̀ ti dẹbọrú bí. Ẹnikẹ́ni kò lè lọ sọ́dọ̀ bàbá bí ó sì nípasẹ̀ mi. Mo ti máa ń sọ fún yín rí, ẹjẹ́ tuntun sọ pé Jésù Ọlọ́run èyí sọjà tán lọ́nà kan ọ̀wọ́jà pé tá a bá gbọ́dọ̀ ẹ̀sìn wọlé àdè bọ́dọ̀ rẹ̀, tá a bá gbọ́dọ̀ ẹ̀sìn wọlé àdè. Irọ́. Jésù Kristi nìkan ṣoṣo ní ọ̀nà sí ọ̀dọ̀ bàbá. Jẹ́ a gbàdúrà. Bàbá mímọ́, ògo ní forúkọ rẹ o. A ti jẹ́rìí rẹ o. Ní tí a bá ti gbé ọ sókè, ó fa ọ̀pọ̀lọpọ̀ wá sọ́dọ̀ ara rẹ̀. Ìwọ náà lọ máa ń gbanilà, gba àwọn èèyàn rẹ̀ là, dá wọn nídè, tú wọn sílẹ̀. Àwọn tí wọ́n sì ra, mo fa àgọ́ òkùnkùn tọ́ra yín níyè, mo fà á ya nínú àyà yín lórúkọ Jésù Kristi. A sì tan ìmọ́lẹ̀. Mo kéde pé kí ìmọ́lẹ̀ kí ó wà kó sì là lókàn àyà yín. Kẹ́ rí Kristi kẹ́ tó rí kú.
kí ẹ sì gba ọ̀dọ̀ rẹ̀ wọlé kẹ́ẹ̀dì bá a ṣe rere, kí ìgbàlà Jésù, ìgbàlà kíkún, ìgbàlà pípé kó lè jẹ́ àjẹmọ́nú fún yín. A dúpẹ́ bàbá torí pé o ti gbọ́ tiwa. Ògo ni fún orúkọ rẹ̀. Jésù Kristi Olúwa wa. Àmín.